wọ́n la ọ̀gá ìnáwó rọ̀ yóò gbọ̀rọ̀ àwọn oníwàásù ìta gbangba ti pọ̀ lóde ìtẹ̀ yìí tí wọ́n ń ba ayé jẹ́ lè ń gbọ́ ọ̀rọ̀ àlùkùránì àti àdìsí ni wọ́n ń tẹ̀tẹ̀ rẹ̀ bọ́ra wọn. ìmọ̀ ti jẹ́ ká pọ̀ wípé bẹ́ẹ̀ bá ti tẹ̀ ìfọ̀ àǹfà láàrin ara yín ẹ padà sínú àlùkùránì àti àdìsí. èsè lárúbáwá la fẹ́ jẹ́ o. ìdí nìyí tí gbogbo alùsùnà wal jamaa. bí wọ́n fi ní ẹ máa gbọ́ ètò orí rédíò àti yóò ṣe máa gbọ́. ní gbogbo ọjọ́ tó ń dé ẹ máa láǹfààní àti pàdé ìdìbò oníwàásù òdodo ní àṣẹ Al-Mahdi Muhammad Ali Jabata òdodo òpéré ní àsúnà. dídé di aago márùn-ún títí aago márùn-ún àbọ̀rọ̀ lẹ́yìn ní JFM 95.5 nílùú Ṣakí èyí tẹ̀ wá ní Ìbàdàn nílágẹ̀lú ẹ̀bẹ̀ láti pàdé oní 96.7 gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday dídé di aago méjì àbọ̀ títí aago mẹ́jọ alẹ́ gbáko pẹ̀ gbogbo ẹ̀ á wà lọ parí rẹ̀ sórí ètò ní ètò wa mọ́nájì sálà nílùú Ìlọrin ìyẹn ní Àgbàgbà FM 89.9 tí yẹn nà fún jọmọ níjọ́ Sátidé dídé di aago mẹ́wàá títí aago mọ́kànlá gbọ̀n ó ètò mọ́nájì sálà ẹgbẹ́sọ̀lẹ̀ ìgbọ́ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ó yá irọ́ ti farapamọ́ òdodo ti jáde gbogbo àwọn oníwàásù oníṣubú wọn ti fara sí síbi kan nígbà tí òdodo ti hàn àṣẹ Al-Mahdi Muhammad Ali Jabata fi síbi là. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد إليه يتواتي مع شيخ المحدث محمد بن علي جبتا لما نوانجي الفايت إفا علي إفا شبهات في موازين الإسلام. نسأل الله عز وجل أن ينفع بها الإسلام والمسلمين. والآن مع المادة المذكورة. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أهلا يا الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àwọn ìrújú tí wọ́n ń gbé wá nípa ikú Yusuf Qaradawi àti àgbàgbọ́ ní àbùtó òun ni òun ṣàlàyé láti àsìkò tí ó ti kú yẹn. Àkọ́kọ́ náà ó dá wa lójú náà pé àwọn méjèèjì náà fi ṣe ìṣùgbọ́n ní àwọn méjèèjì. Mo ti mú àwọn àlàyé wá lórí ìjẹ́ kékeré àwọn méjèèjì. Ṣùgbọ́n àwọn àlàyé àwọn ìrújú kan táwọn èèyàn wá kó wá nípa wọn tàbí ń gbà pé mùsùlùmí ni èmi tí mo ṣàlàyé púpọ̀ nípa ti Yusuf Qaradawi náà. Ẹ ká kó lọ sídọ̀ ti àbùyọ́ ní ìgbòho yìí. Nínú òrùlé tán mú wá nípa ti tẹ̀ wọ́n ní ìjọ́ tí ó kú òjò rọ̀ wọ́n lójò rọ̀ tó bá ní òjò náà àwọn èèyàn sì ti kí òun bẹ̀ wọ́n sì wọ́n máa sá pọ̀ ìgbésẹ̀ lákòókò. Nínú òrùlé tó tún mú wá wọ́n ní bíbí kí ló dé tí àlè sọ dáadáa rẹ̀ pé àwọn dáadáa kan láàbẹ̀ tó ṣe tó bá lé bó ṣe dáadáa agbọ̀dọ̀ sọ́ọ̀lì tó jẹ́ káfíìsì àkàn káfíìsì ìjẹun ìlẹ̀kùn káfíìsì ìjẹ́ oníyì méjì. Ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ní wọ́n ṣe rọ̀ ìmọ̀ fún láàfún tán ní ọ̀tún ṣe rọ̀ ìmọ̀ fún láàfún kí ló dé tán máa kọ̀ fáwọn èèyàn pé kí wọ́n má ṣe rọ̀ ìmọ̀ fún láàfún. Mẹ́ta bá ẹ̀yẹ̀ta yìí náà ìyá fún ẹgbẹ́ rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní nígbà tí wà láyé pé gbogbo àwọn àfáà ò tí ì pa ọ́ pọ̀ lé lérí pépè lèyí
pẹ̀lú àpò bá ti pàápọ̀ lélẹ́ ní gbogbo ẹgbẹ́ kékeré yìí ìyèsù ní Islam náà láti ilẹ̀ fún tó bá kú gbogbo dídà tó bá lóko kó sí mẹ́rin lọ. Mẹ́rin yìí ìdílé ṣe ń sìn wọn máa sọ̀rọ̀ lẹ́dẹ̀. Ẹ bá kọ́ mu lọ náà. Tí yóò dòwúrọ̀ níjọ́ tí yẹn bá kú tí mùsùlùmí bá kú àti tí èdè bá kú. Kò ní ẹ̀rí kankan láti lọ sún náà kò sí ẹ̀rí kankan kò á lè pe àpẹẹrẹ kan bẹ́ẹ̀ kò sí àpẹẹrẹ kan gbà nípa rárá tọ́. Tó wáyé pé àpẹẹrẹ bá ń bẹ́ẹ̀ ní pé ìjọ tó kú òbí wa rọ àpẹẹrẹ kan bẹ́ẹ̀ àpẹẹrẹ kan bẹ́ẹ̀ ni. A fẹ́ ìgbẹ́ parí àdúrákẹ́ sì nígbà tó bá fẹ́ ṣèjú kú òjòrò náà ilé tó mọ́ orúkọ òjòrò ilé tó sọ orúkọ òjòrò kò sí sàgbé tó kú tá a mọ̀ fún agbára látọ̀lẹ̀ tó òjòrò ní wàá ní pọ́blẹ́mù rẹ̀ ìyẹ́pọ̀ ìyẹ́kọ̀ ní fáìlì kò sí kankan tó ràn bẹ́ẹ̀ pẹ̀lú ìdáná ọkọ̀. Ẹlẹ́ẹ̀kejì táwọn ọ̀dà akọ̀lẹ́ adọ́rí bíjà kan lọ́tọ̀ torí kíni dáadáa tó ń bíjà bá ti àti tẹ́lẹ̀ ló bá ṣe. Ṣíríkù tó kó sí ẹbọ rẹ̀ tí ń ṣe àdúgbò tó ń ṣe ó ti ba iṣẹ́ yẹn jẹ́ ó ti ba ládàá yẹn jẹ́ kò dé onífàlù kankan mọ́ kò ní ládàá kankan mọ́. Èyí náà ti máa ń ka àwọn kan án tí wọ́n kọjú ní ilé àmà àmìlẹ̀ òwe àmìlẹ̀ ìtọ́jà àyìnà àwọn àbá àtúwọ̀. Gbogbo iṣẹ́ tí kèbèrè bá ṣe àwọn àmọ́ anẹ́kì àwọn aláàánú ọmọ báyìí wọ́n wá dà sí wọ́n wá dànù pàṣẹ ìgbàgbé akàndánù kárẹ̀ ìgbòho ìlọrin tọ̀ kò ní lẹ́sẹ̀ aládàkùtà tó bẹ́ẹ̀ ni tó tún fà òun ní láti tó láǹfààní sọ̀rọ̀ ìsọ̀lọ̀ àwọn kọ̀wárì jù ọ̀nà ìsọ̀lọ̀ sọ̀rọ̀ sọ fún wọn nígbà yẹn nígbà tí eléyìí wọn tó ṣe pẹ̀lú ànẹ́bí lákọ̀ọ́kọ́ tó kí wọ́n wá fẹ́ pa ńgbà yẹn ànẹ́bí ní kó wọ́n pa pé àwọn kan wà lájáde táwọn jáde ànẹ́bí wọn sọ sọ́rọ̀ fún àwọn sàbí èyí tó máa ti jáde pé àwọn yẹn gbé tí àníṣọlá ọ̀sán pé ẹni tàbí ẹ̀ẹ̀pà wọn ni wọ́n ẹlẹ́dẹ̀ ó tàn ní wọ́n ń kírun wọ́n sì ń gbá rẹ̀ wọ́n tún wọ́n ọmọkùnrin nìkà wọ́n ní ẹrù gbọ̀n owó kí ní ìbẹ́nu àtúnṣe àlùmíṣọ́ ìbùsùn ìtàlù kọ̀wárì gbogbo nǹkan yìí náà kà fún dáadáa ṣùgbọ́n ibi bídà tí wọ́n kó sí òun gangan ló wá ba gbogbo sẹ́wọ̀n yìí jẹ́ pátá ó sì ba gbogbo sẹ́wọ̀n yìí jẹ́ wọ́tá ń bẹ́ẹ̀ hadith yẹn wípé tó ń ti gbogbo sẹ́rí sáté yìí yàgò kó nà ní ìtànà yàgò kó sáàmù làwọn níyẹ pé wọ́n jáde kó nẹ́sìn lẹ́bí ọ̀pàtẹ́ bá ta mọ́ tó jáde ní kejì tó ṣe nínú wàá nà wípé ó ń bídà sí ní àwọn kọ̀wárí yìí tó wà pé bídà ń kọ́ yìí máa ń ba gbogbo sẹ́rí jẹ́ yìí tó wà tó ti wá jẹ́ pé iṣẹ́ ẹni tí ó ń bídà bá ṣe ló fà gbé kí ni fáàlù rẹ̀ láti pé ọmọ kìí kọ́ dáàbọ̀ rẹ̀ fún àlejò kódà àwọn àpá àtàlà tí wọ́n kà sí pé yìí máa sọ pé àwọn bídà ní dáadáa kan tó kà fún wa níbi bídà kan ní wípọ̀ gbogbo àwọn nǹkan tá ti tẹ́lẹ̀ tó ti jẹ́ orí tẹ́lẹ̀ wà lórí orí tẹ́lẹ̀ tí gbogbo àkọ́dà ìpadà wà lẹ̀ wọ́n bídà kí bẹ́ẹ̀ nù kankan tó sí nù kẹ́yìn tó láwọn ọmọ ìyẹ̀wò ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ báyìí àwọn ọmọ ìyẹ̀wò àwọn náà máa ń sọ ọ̀rọ̀ báyìí àwọn bídà náà ń sọ ọ̀rọ̀ báyìí dáadáa kan tó wà lórí bídà ó ti fi bídà tó wà lára rẹ̀ ti bàjẹ́ ẹbọ tó wà lára rẹ̀ ti bàjẹ́ gbèdé kúkúrú tó wà lára rẹ̀ ti bàjẹ́ tó náà láti ń kígbe kíkẹ́ ìbẹ̀rẹ̀ sí bídà kẹ́ ìbẹ̀rẹ̀ sẹ́ bọ̀ tó àdìsẹ́ ọ̀kan náà ó torí níbi ìyẹn ìgbésẹ̀ tó bá nígbà náà kọ́ ya ìgbàgbà tó bá ṣe dáwà oníṣe dáwà oníṣe ó ti rọ òrùkọ̀mọ́ sókí dáwà tó jẹ́ pé ẹbọ ti rùkọ̀mọ́ ìhákùnrin tó jẹ́ pé ẹbọ ti rùkọ̀mọ́ bídà ti rùkọ̀mọ́ tí nǹkan bá ti rò pọ̀ mọ́ ó ti ba nǹkan ìyẹn jẹ́ lára rẹ̀ kò ní ìdí ká máa tẹ̀ sọ lásán orí ẹ̀ bá ń sọ ìyẹn sọ lásán nù ẹ̀ kọ́ àgbà nínú mẹ́nhàjì sára pé ẹ̀gbọ́n máa sọ tẹ́ ẹ bá tó ń sọ ẹni pípé lọ sọ́dọ̀ àwọn èèyàn ní pé ẹ kí ìsọkùnrin yóò èèyàn dáadáa ní o tọ́ba yìí ti ń ṣe bá ń kí ẹ ti ṣe yẹn dáadáa ọ́ sì sùn rẹ̀ ní òbí alákọ̀ọ́kọ́ lẹ́lẹ́kejì òun náà ní pé kí ló dé táàbí ti sọ fẹ́ nìkan tó bá yẹ pé nígbà tí kébèrè kú àbẹ́lẹ́gbọ́n kú àwọn bídà kú tí wọ́n ti rọ̀ ìmọ̀ fún láàbù kí ló dà lè sọ fún pé mo ṣe a lè sọ fún náà kí ló dà lè sọ fún rẹ̀ wíwà fún aládìlẹ̀ tí wọ́n sọ fún léṣe ń sìn èyí tí wọ́n kọ́ fẹ́ mú wa fún kọ́mù ìwà náà kí wọ́n kọ́ mú eléyìí tí mo sọ fún ìwà ọba lọ́wọ́ àlùfàtàwà àjẹníyà ayìmọ̀nà ìdè dàríyà lè ṣe àlàmà ahmad yahya al-najmi
nínú alákọ̀ọ́kọ́ wọn náà lọ́wọ́ síra yẹn ewu sọ̀rọ̀ dé ní ọ̀sọ̀ tí nínú ẹ̀rí wa ewu sọ níbi sọ́fà yìí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lérí yìí a rí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ níbi sọ́fà 218 tó ewu sọ mẹ́ pé wàhákàdá yadul ìnàkúlà mọ̀njáàdà mina sofiya gbogbo ẹni tí wọ́n lò ṣe jihad ní àwọn sofi fa jihaduhu mamzudun bishe wájú jihad rẹ̀ tó rúkọ mẹ́bọ wàlbídà bídà tó rúkọ mọ́ wala yuqbalu min al-a'mal illa ma kana khalisan sawaba. aláwo ní gba iṣẹ́ rí kan àti èyí tó bá jẹ́ pé ìkíláàsì wà ń bẹ̀ tó sì ṣe lórí àníbà wọn ṣe ká ṣe. kí ni sẹ́ẹ̀rì tẹ́lẹ̀ lọ fún ẹni tí ń ṣe sóbí kí ni sẹ́ẹ̀rì tẹ́lẹ̀ sọ fún ẹni jẹ́ gbogbo òde bídà lílọ kódà ìgbẹ́ni nígbà tó kú ìgbẹ́ni òde bídà ti ń bọ̀ èyí kí ló dé ẹgbẹ́ sí kí ló dé ẹgbẹ́ tẹ́lẹ̀ kà fún ìgbésẹ̀ ó gánà ti sọ níbi ọ̀rọ̀ rẹ̀ nígbà tó kó tó kú ó lẹ́yìn tó bá kú lórí ẹbọ ó láàbọ̀ ṣàdúrà fún ó ń bọ̀ ṣàdúrà fún kò ní bá òun náà sọ́nà ó dájọ́ lé ẹ̀ lérí nínú tó ìtòrí dájọ́ lé ẹ̀ lérí náà ó nígbà náà kọ́ pé ẹni tí bá ń tẹ̀ fún yẹn yóò ṣèṣirò lọ́dọ̀ ọ̀gá ẹni tó ń tẹ̀ fún ṣèṣirò lọ́dọ̀ ọ̀gá òun náà ló sọ àbùkù náà ló sọ àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí wọ́n bá dá ń ṣe ń kú yeye ó ń kú yẹ láìláyè wọ́n kún kiri ìdókè èyí ṣe nìkan ní ṣe o ní tó ń ṣe àdúrà ní gba kọ́ńtà àti ẹni ṣàdúrà fáwọn èèyàn pé ṣe ń ṣe lóòótọ́ lè máa dún nǹkan o òní òní ẹ̀fọ́ yín sọ yín gbogbo wọn yẹn yẹn ni ó lè máa lo pàró bẹ̀rẹ̀ tí ń ṣe àwọn àdúrà ọ̀yá ìdáwápá ní sàbáràkà ẹ̀yẹ bí àwọn ti fi nǹkan ní ìpààrọ̀ ìdọ́tà náà fi náà yẹn ẹ̀fọ́ níjẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan yẹn ní ṣe bàbá arúgbó bíi àtàlù sọ̀rọ̀ yìí ó wà lára ìkámọ́ wà lóra kàbọ̀ láàrin pẹ̀lú ó gbóná bẹ̀gẹ̀ lẹ́yìn tó ti ń sùn káwọn bíi làákàyè káwọn bíi dọ́rà méjì ní tó ń jẹlé yìí owó nǹkan tó pọ̀ lára rẹ̀ pọ̀ àwọn tó bá ní ṣe dáwà káàkiri àbí ṣe kéde káàkiri nígbà tó jẹ́ pé ẹlẹ́bọ ni tí ìjẹ́ kó tòró pọ̀ mọ́ sókè kó tòró pọ̀ mọ́ bíjà aláwọ̀ nígbà ní ọwọ́ ẹ̀ náà ní ti mú síra bàbá ìwà ní ìgbà tó tẹ́ gbogbo sáwọ́ fẹ́ ṣe ó ní the class pẹ̀lúmọ̀tàlá méjèèjì ló méjì tọ̀. káwá nígbà náà kọ́ ẹlẹ́gẹ̀ẹ́ ni a lè kọ́ fún yẹn pé kó mú sọ̀rọ̀ tó ń bá ṣe wà nínú àkóbá òkun ká ní a lè kọ́ fún pé kó má ṣe àákọ̀ fún orúkọ ẹni yẹn tó tún kú ẹlẹ́bọn oníbíjà ni ètò ní àwọn méjèèjì ọ̀dà àdámọ̀ tó á rí bẹ́ẹ̀ ìwọ́n tó bá ṣe rọ̀ yìí màkún láòkùn ọtí kọ́ sí kọjá àlà àwọn gbọdọ̀ pé ọ́tà kejì pé nítorí ṣe yẹ o ẹ̀ṣẹ̀ mi o kọ́ gbọdọ̀ ṣe mọ́ o nítorí èmi nìkan kọ́ mo sọ bẹ́ẹ̀ ṣé ọkùnrin wa sọ́ọ́lù sèmi òun náà sọ bẹ́ẹ̀ ó di èsì tọ́wá lọ wò ó sùn láàrin pé máa ṣe òun sọ̀rọ̀ nípa pé ẹni tí máa ń gbòmù sílẹ̀ ìdèdè gbòmù sílẹ̀ tí òun àti ìkéṣẹ́ tó takò ó pẹ̀lú bá kí lónìí kò ní kí ọ̀la àdúgbò tó kí ibi àsìkò mọ̀ kọjá níjọ́ kan náà ló náwó ẹni kékeré ó sì lẹ́yìn tó sọ pé kékeré ṣé òun wá sọ pé àwọn ìdájọ́ kan ń bẹ tó yẹ pé yóò padà ṣẹlẹ̀ sí tó bá yẹ pé tí ń gbẹ̀mí sí ẹ̀dá tó jẹ́ kékeré ẹni bá jẹ́ kékeré ìdájọ́ yẹn ó kà á pọ̀ níbi tí àgbọn fẹ́ kà wọ́n náà lọ́wọ́ lóṣù wàfàtàwà làhárà mi mà kéè ìbàjẹ́ Muhammadu sọ́ọ̀lù ṣèlú ẹ lọ́wọ́ wọ́n wá ní àwọn ìdájọ́ ayé láti ń kààbọ̀ ó ní oṣù jáde kó mẹ́sì ẹ̀mí bẹ́ẹ̀ ìyẹn kọ́ la fẹ́ nílò ẹja ìtìlọ́mítà ń lọ ẹlẹ́ẹ̀kẹrin òun mo fẹ́ nílò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ìlà mẹ́tàlá yóò sà tí iye tí ń tún gbòmù sílẹ̀ bá kú a ò ní wẹ̀ wàlá ìfọ̀fàn a ò ní sún wàlá ìfọ̀lá àlè a ní tí ò sí la rẹ́sì tọ̀ ṣé òun ní sọlẹ́ o wà yóò rọ̀ àwọn ọ̀mù ni àyẹ̀dọ̀ láwo ahadun ní ayé yàrá hàmàbùbà pẹ̀lú àwọn ọ̀mù ni kí ẹnìkan àwọn àtọ̀rọ̀ wọ̀nyí màbúlá ọ̀sán ẹgbẹ́ bá kú lórí ẹbọ àbókú lórí kúfúrú àbókú lórí jíjà pípé àwọn ọ̀mù ni wọ̀nyí kọ́ ibi yìí ìlànà fẹ́ ní mẹ́lá lè ṣe é sìn àwọn amúntọ̀ ń jáde àgbè jáde ẹ̀ tí ń gbòmù sílẹ̀ àwọn amú lọ sí ilẹ̀ pípa kan ní ibi sílẹ̀ àgbélọ́bẹ̀ wọ̀nyí kọ́ ọ̀dọ́wọ́ ọkùnrin àwọn àdókò tuntun àwọn àjù bẹ́ẹ̀ láàlá ẹ̀ka àgbà náà tó lè rọ ìhàjò táwọn èèyàn wọn bá a síkẹ́ ni wọn bá kónira pẹ̀lú òórùn rẹ̀ báwọn ará ilé rẹ̀ wọn máa rí láàlá wo la ọ̀rọ̀ sàlà tó kù sọ̀rọ̀ fún un láwọn sọ bẹ́ẹ̀ pé wọn la tó sọ́ọ̀lì ara áhàjẹ́ mi ni mo máa ta àbẹ̀rẹ̀ mo ti sọ ayà ìtúwájú pẹ̀lú nǹkan ọ̀rọ̀ ṣé sọ́ọ́lì sèmi ẹ̀ wọ́n ní torí pé aláàánú ẹ̀gbọ́n fún ìmùsẹ́nì kan láàánú wọn tó bá kú bá àmọ́ ẹ̀rọ kúkúrú wọn látàkùn ara kọ̀bì ẹ̀gbọ́n dé ìsàlẹ̀ إنه كفروا بالله ورسوله
tòun tí wọ́n ti pèrú pẹ̀lú ọ̀nà òjíṣẹ́. wọ́n ní wà ní ìlà bí táǹkì sọ láti alẹ́ yìí yẹ kó ní tí ò ní já kírun sí láti tó gbogbo ní sílẹ̀ orúkọ fún wàhálà anádewọlé àwọn obìnrin àfọwọ́n àti ní sọ́kúrọ̀ yìí mọ̀tò láti bá fún àwọn èèyàn àdáhùn yẹn fún. lẹ́hànà omi ń bá bèrè ìṣẹ̀dá ìdùdà ní àfihàn kan mọ́tàdúrà fún ẹni tó bá kú tó bá tó kú lórí ẹ̀bọ tó kú lórí gbéjà kú lórí ẹ̀bọ ó kú lórí kú lórí òun náà ní pé ọtí ti kọjá àlà ní àdúrà tí àlọ́ ò nígbà àdúrà tí àlọ́ ò sọ kúkú ṣe òun lọ ṣe yẹn ó ní torí bẹ́ẹ̀ nǹkan ọlọ́run ti sọ̀rọ̀ fún àìpé inú rọ́bà kan tẹ̀lọ́rọ̀ àwọn akúfẹ́ ìnáwó láàyò níbo ní ọ̀kẹ́bí àlọ́ àpá aláàbí ká máa bẹ àlọ́ ká máa bẹ̀ ń lóòótọ́ láti máa bẹ̀ ká máa rawọ́ ra ṣẹ̀ṣì tó di ẹ̀mí sí ọlọ́run àfẹ́ni tó kọjá rẹ̀ ọgbọ́n kọjá là ń di àdúrà ìwé ṣe ó ní wàkàrà náà dùn áàbò láhùn bẹ̀ ráhùnmá kẹ́ máa ṣàtúnṣe àkókò fèrè pé kí aláwọ̀ kó kẹ́ ìwé ṣe ń sìn ó ní mìíràn ìdílé ìdìdọ́ ẹ ti kọjá là níbi àdúrà tẹ̀sí mi lánàá lẹ́sà áhùnà lè ráhùnmá orúkọ ẹni tó kú yìí ò tọ́ sí kẹ̀ tó wá kú lórí kúfùrù àwọn kú lórí ẹ̀bọ àwọn kú lórí gbéjà lóde fàáńtà kọjá àìsàn máa ta àrùn àlà yẹ̀kú ọ̀n pẹ́ pé ọ̀n bí aláàní kan tí ò ní ṣe ọ̀n bí aláàní kan tí ò ní ṣe bọ́bá aláàánú àlọ́pàá alákòókò ọ̀gbọ̀n ṣàdúrà fún ọ̀dẹ́ ọ̀wọ́ àṣẹ èyí ń lè fún ẹlẹ́rìí pé a lè sọ fún un náà pé ọ̀gbọ̀n sí rọ̀yìn màkúlá fún yusuf kọ̀dọ́rí ọ̀gbọ̀n sí rọ̀yìn màkúlá fún àbúgbá ní àbùtó sẹ́ńdẹ̀lẹ̀. wọ́n ní aláàtọ̀ wá sọ̀rọ̀ kùránì ti sọ bẹ́ẹ̀ pé máa ká mẹ́rin nàbí wọ̀lẹ́sí na àmánu ẹ̀yẹ sẹ́kìrì olùdìbòṣèkì kò tọ́ fún ànẹ́bí àtàwọn tó wá fún ànẹ́bí tí wọ́n wá fèrè jẹ fún àwọn ẹlẹ́bọ̀ ọjọ́ ìsìnkáàrò nísìn wọ́n wá fèrè jẹ bọ̀ àbọ̀ ní kálá òkè ìrètí kò tọ́ bẹ́ẹ̀ ó ní wàhálà ọ̀gá àná olè kò bá àti pẹ́ẹ́n tó súnmọ́ ìfẹ́ kì í ní dáàbì máa ti báyìí ẹ̀rọ láhùn àyàwó àrùn jẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó ti sùn pẹ́ ọmọ náà ni wọ́n. kíláà ta ni mò ń kà kíláà tí ń sọ ń ṣe ni mò ń kà ọ̀rọ̀ nìkan ohun tó ń délé nǹkan la sọ pé ìlú náà ò àrùn sọ bẹ́ẹ̀ tọ́. ẹlẹ́ẹ̀kejì èwo wá ní ká wá sọ pé ńgbà náà kó a tó lè pè é ní kékeré ó ní tí gbogbo àwọn àfáà bá pa pọ̀ lérí ẹ̀ láti wá sọ pé kékeré níbo lẹ́rí yẹn wà ní ìgbẹ́ níbo lẹ́rí yẹn wà. ibẹ̀ kò sẹ́ẹ̀rì kẹ̀kẹ́ gbogbo àfáà náà nígbà tó yẹ lè pè é kékeré fún àwọn bá àwọn pa pọ̀ lérí ẹ̀ ẹ̀ẹ́dàgbọ̀n bá pọ̀ pa pọ̀ kò sí lọ́dún kan nígbà lè pè é kékeré gbogbo àfáà tó láti náà nígbà tó kí wọ́n á di pọ́nlẹ̀ gbogbo kiri yẹn kí lè rí ẹ̀ lórí ẹ̀ kí ẹ ò yá ńlẹ́ ọ̀nà wọ́n ní máa lọ́kọ́ níbẹ̀ àwọn tàkìrì ní máa ti bẹ́ẹ̀ ọ́ ní sílá fún tàkìrì nínú sọ́lẹ̀ tẹ́lẹ̀ náà nípa akátẹ́wọ́ ọlọ́run tàkìrì náà ló pè náà ní bíjà nígbà tó ti gbé àgùntàrà yìí ọdún yá ẹ̀ náà gbé ọlọ́run ọ̀n pé ọlọ́run tẹ́lẹ̀ ọ̀dùnkọ̀ ọlọ́run máa ní sìn ọ̀làwùn wọn náà pé tòun àtọ́ ìtúndà ká tó sàlàyé ẹ̀ ọdún náà tàkìrì ní máa ti bẹ́ẹ̀ ọdún yá ẹ̀ sọ̀rọ̀ ti gbà wọlé ọdún yá ẹ̀ sìn kọ́mílà zawari ó ká tó mú kọ́mílà zawari èyí náà ọdún náà tàkìrì ní máa ń sìn nígbà tó tí ó tó yí ọlá tó lè fi ọlá àwọn tẹ̀sí ní máa ń kí gbogbo gbà nígbà tó tí yá tó ti gbà wọlé pé ìyẹn ló wá kí gbogbo gbà tó wà á nà wá kúrò lọ sí àwọn lọ káàkiri láì tó ń di ẹsẹ̀ eléyìí náà tó padà yí ọ kò sí ìgbà tí ń jẹ́rẹ̀ ìyá lè pè é pèpè ọ dáadáa ṣé o sọ rẹ̀ yusuf ọ̀dọ́wì tó yẹ sùn ṣé o sọ́ọ́lù fọ̀zán ó pè é pèpè pé ó pè é pèpè tó yẹ nítorí ìkíni ṣé ìgbà tí yusuf ọ̀dọ́wì sọ pé ipe الحرية مقدمة على تطبيق الشريعة kéèyàn ó fún láti máa ṣe nǹkan tó bá wù máa ṣe òun lòun pèpè pé kí wọn ti síwájú tó ṣe tètè ìṣẹ̀rẹ̀ ẹ má ti máa pèpè pé kí wọn lọ ṣẹ̀rẹ̀ àdìsí ìyẹn kọ́ ẹ jẹ́ ká pé èèyàn lè kó fún láti ṣe bẹ́ẹ̀ ṣe náà tó bá wá yá láàmú sọ bẹ́ẹ̀ nígbà tí kọ̀dọ́wí lóṣù kọ̀dọ́wí sọ owó ọ̀rọ̀ báyẹn kí ni ṣé ìtọ́ lè ṣèmí lọ sọ fún un lóye sí ṣé ìtọ́ ṣèmí ọ̀rọ̀ tí sọ fún mi ní mo fẹ́ kà fún yìí torí pé ìgbàgbọ́ yẹn tẹ̀ ń sọ tí onítùmọ̀ ní ń sọ onítùmọ̀ rárá tó tẹ̀ ń sọ onítùmọ̀ ìgbà tó sọ bẹ́ẹ̀ fún ṣé ìtọ́ lè ṣèmí ṣé ìtọ́ lè wá ní à bó lẹ́nu yẹn ti sọ báwọn tó mùsùlùmí náà ti ló ń tọ́ yẹ pé ṣé bó ti lè sọ báyìí ìgbé ṣe é pé à ṣé ìtọ́ lè ṣe á ní òní rì ó ní wọ́n ti ṣe ìtọ́ lè ṣe ní pé tí àbá sọ báyìí sọ nínú kọ̀ọ̀dọ́ ló sọ̀rọ̀ yẹn ipe òríyá mọ̀kàndámọ̀tún alátẹ̀síbíkì ṣẹ̀ríà òun náà ló sọ bẹ́ẹ̀ ọ wá ní ìgbà tó wá di ṣé òpé ní ìdájẹ́ tó wá sọ bẹ́ẹ̀ yẹn ṣé wàá ní alẹ́hántún tẹ̀sọ̀kúnà annahu kafir
bẹ́ẹ̀ ṣe èméjì pé kékeré ni yusuf ọ̀dọ́ fún ẹni tó sọ wá yìí ẹ̀ ń ṣe èméjì bá tó káfíìn ni yakulu bí anna al-huriyya afdalu min tatbiq ash-shari'a qala hadha kafir ashaddu al-kufr ṣé o sọ ní fàzán ló bẹ́ẹ̀ ní kékeré ni yusuf ọ̀dọ́ fún tó sọ yìí ṣé kò sọ́ọ́lù sèmí náà pé kékeré nítorí pé ó lọ fi ẹ̀dá yẹn tó ga ju ẹni tó dẹ̀dá lọ níbi ọ̀rọ̀ ìgbó ìsirayéli gbogbo wọn náà lẹ́pẹ̀ ń kékeré wọn ń pè kékeré àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù àwọn míì sì ń bẹ náà lẹ́yìn pé wọ́n kàn dákẹ́ ni bẹ̀rẹ̀ wọ́n máa pé kékeré ni kò èyí tí wọ́n á lẹ́pẹ̀ kékeré yìí náà ní kìí ní sùn tó tẹ̀lé gbogbo ẹ̀ lópin kékeré yìí níbo ni wọ́n ti jókòó rẹ̀ sọ fún mi ká gbọ́ níbo ni wọ́n ti jókòó rẹ̀ síbi wọ́n papọ̀ tí ó yà pé kékeré àrùkọ níbi já ìbò ni wọ́n àjókòó níbi kẹ̀kẹ́ náà ló jẹ́ pé gbogbo àìrí náà ní ti kàbá rẹ̀ bí wọ́n sì papọ̀ síbẹ̀ bí wọ́n sì papọ̀ lórí pé wọ́n sì wá rẹ̀ kékeré lélẹ́yìí ìgbé ti ẹrí sí tó bẹ́ẹ̀ náà ni gbogbo ẹgbẹ́ kó sùkúrù ní nígbà bí dákúrò ti mọ̀ ìwọ ni wọ́n bá di náà papọ̀ lórí ẹ̀kọ́ sẹ́ẹ̀lì kẹta fún un tọ̀tọ̀ ọ̀dọ́ wa tó wá gbé pé òun wá pé ìlànà ní ààbò tó tẹ́ ti lágbo tó ìlú sí pé kúrú ò sí lára rẹ̀ ni tọ̀tọ̀ wá gbẹ̀gbà pé kúrú òun bẹ lára rẹ̀ ìgbé ti ẹrí sí tọ̀ á sì lọ pè nílẹ̀ lárúbá náà àtàwọn afá àbẹ̀ká papọ̀ láti pé kéde mi ẹ̀ ń tara yín nìyẹn ọ̀dàdà ẹni títí ẹ tún wọ̀ sí ju àbùtó tó kú lọ kí ni ẹ tí ì fẹ́ ṣe fún ẹ pé kéde mi àyè òsì pèbè káfíń pèbè lọ́dọ̀ yín ẹ̀kọ́ ọ̀kadẹ́kọ́ kó sí nìyẹn ìdí ṣe é nù ìdí ṣe ọ̀dàdà ẹni tó dàbí yusufọ̀lọ́ ẹni tó dàbí àbò tó ní ọ̀hún àpékèbè lọ́nà alárí màlíkì lọ́jà alárí màlíkì kí gbogbo orúkọ kan náà ní wọ́n pè pèbè tí èsì lè pé wọ́n ríra wọn nígbà tó ti rí pé nǹkan tó kó sí jẹ́ kúfúrú wọn jẹ́ òsì pé lára rẹ̀ tó ti ẹ̀sì ní ṣé súnfúkọ́ ni àbòdó ni ṣé súnfí ni ṣùgbọ́n súnfí ni náà ọdún ti ẹ̀sì oníjàlá bí ni ìgbésí ẹni sì ṣùgbọ́n ìyẹ́sì tí ń kúnlẹ̀ mí ń kúnlẹ̀ tàbárùkù bí àtàlẹ̀ sọ̀rọ̀ yìí àwọn ìtàn tí máa ń pa bẹ́ẹ̀ lè rí àkọọ́lẹ̀ rẹ̀ ìgbésí ẹni tí onítàjì lágbàgbé ń kọ́ ní máa ń gbọ́ ohun ẹyẹ máa ń gbọ́ ohun ẹranko máa ń gbọ́ ohun kìnìkan gbogbo àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tó di ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni kí o sọ pé ńgbà náà kọ́ ọmọ àlè ń kọ́ lẹ́yìn tó kò ní wà lùjẹ́ nìkan gbogbo ìran rẹ̀ ní òní wà lùjẹ́ ní gbóló tí ó ní gbogbo yìí gbogbo nǹkan tẹ̀ ń wí ìgbà ọgá o ìgbésí ẹ̀sìn tó ń bẹ̀lẹ̀ wọ́n yà á fún tara wa ìgbésí ẹ̀sìn nǹkan nínú ìgbà ń ká ẹ̀fún ni pé ẹni tí bá ti kó sí kúkúrò tí wọ́n jẹ́ wọ́n sì fi lára rẹ̀ ìyá pèpè tí wọ́n jẹ́ wọ́n bá fi lára rẹ̀ dé olùkàlùkù gbogbo àwọn àfáà ni wọ́n á lè kó wá lórí ẹ̀ àwọn àfáà sọ̀rọ̀ àkójọ náà lọ sọ bẹ́ẹ̀ tí mo lọ tí wọ́n á rí tiẹ̀ tọ́ ló ti tí àwọn èèyàn bá papọ̀ lérí ẹ̀ tó tó di fẹ́ pèpè ẹni tó wá pè pé kò sẹ́ni tó papọ̀ lérí ẹ̀ lórí bẹ́ẹ̀ ní pèpè tó bẹ́ẹ̀ ní pé bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ìmọ̀ ọ̀la mo lọ sí rí yìí mu ẹ lọ́ máa ta àwọn èèyàn mọ̀ létí ẹ̀yìn pèpè yìí náà méjèèjì tí kúkú wọn sì hàn létí ẹ̀yìn tó bá ti ṣẹlẹ̀ ní tó wáyé pé èyí tó rí òní pẹ̀lú sáńkéèpè yìí létí òní pé anybody ní pèpè yìí létí tó ń délé ìbámu sí àlàyé ìkùtì wájú ti ń bọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته